Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn TheMatrix tó jáde lónìí Ọjọ́bọ̀ Thursday ọjọ́ 23 oṣù kìíní ọdún 2025. Àdúrà mọ́mi Balógun ló kọ mi. Ẹgbẹ́ òṣìṣẹ́ Nigerian Labour Congress NLC ti sọ̀rọ̀ lórí àfikún owó ojú òpó ìpè àti bí iná ọba ṣe ń fojoojúmọ́ pàkàṣọ lórílẹ̀‐èdè yìí. Ó pè fún kí Adélabú kọ ìwé fi ipò rẹ̀ sílẹ̀ pẹ̀lú bí iná ọba ṣe ń bàjẹ́ ní gbogbo ìgbà. Ó ní ọ̀rọ̀ tí mínísítà máa ń sọ lórí bí iná ọba ṣe ń bàjẹ́ lójoojúmọ́ fi hàn pé kò kájú òṣùwọ̀n. Ó ní àfikún owó ìpè jẹ́ ọ̀nà láti fìyà jẹ àwọn òṣìṣẹ́ Nàìjíríà. Àwọn dókítà lábẹ́lé tí wọ́n lọ fún ìyanṣẹ́lódì ti sọ̀rọ̀ o. Wọ́n ní kí Wike, Akpabio àti Abbas máa lo ilé ìwòsàn ìjọba tó wà nílùú Àbújá. Wọ́n fi kòbákùngbé ọ̀rọ̀ ránṣẹ́ sí mínísítà fún olúùlú orílẹ̀-èdè yìí pé níṣe ló ń ṣiṣẹ́ ojú ọ̀nà ṣùgbọ́n tó dijú sí agbọ̀n ètò ìlera. Gbèsè orílẹ̀-èdè wa Nàìjíríà ti gbẹnu sókè pẹ̀lú tírílíọ̀nù 8 náírà ní kọ́tà kẹta ọdún 2024. Ó ti di tírílíọ̀nù lọ́nà 42 náírà báyìí. Wọ́n ti fi ìyàwó Ekweremadu sílẹ̀ lọ́gbà àtúnṣe ìlú United Kingdom. Ó ti padà sórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Àjọ FCCPC ti pè fún ìdúródédé àti ìjágere ojú òpó ìpè lẹ́yìn àfikún owó rẹ̀. Àtúnṣe òfin owó orí tọdún 2025 yóò sọ ètò owó orí orílẹ̀-èdè yìí di ti ìgbàlódé. Àjọ Nigerian Extractive Industries Transparency Initiative ló sọ bẹ́ẹ̀. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Bayern Munich àti Man City fìdí rẹmi pẹ̀lú bí Arsenal, Inter Milan àti AC Milan ṣe jáwé olúborí. Ẹ darapọ̀ mọ́ TheMatrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X láti jẹ̀gbádùn àwọn ìròyìn lọ́lọ́kan-ò-jọ̀kan síwájú sí i. Àdúrà mọ́mi Balógun ló kọ mi.